tó dẹ̀ wẹ̀ fún kékeré nípa ti dúkùdù. àbá ọdẹ sọ ni pé láti ìgbà tí ẹ ti fẹ́ wọn ẹ ti gun rí obìnrin mi. Gòrí mi ò ráyè àti gòrí wa ni mi ò ṣe millipede tí mi ò ṣe jù tó gùn wá àpáta mi ò ráyè mi ò ṣe àwọn pásítọ̀ Nàìjíríà àtàwọn dáadáa kò kí la fẹ́ gbà ń diẹ ta ló ti gba àwọ́ọ̀dù obìnrin bí bá sùn rí. dúkùdù náà ni. àmì ò ní lè ṣe dúkùdù náà bẹ́ẹ̀ kò possible àmọ́ ń lọ sọ́run náà Ọlọ́run ṣọ́ mi ṣé mi ni mo fẹ́ kọ́ bọ́ṣọ àbó ló máa kọ́ bọ́ṣọ nígbà tí mo mọ̀ waste of time ni kí náà kí náà ṣe ń diẹ. ẹ ti wà rí temptation rí. temptation kò ló tún fẹ́ kí ní ìsìn pẹ̀lú eléyìí tó ti wà lẹ́yìn. pẹ̀lú iṣẹ́ tẹgbẹ́ láyìn náà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń wà ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó fàìn tán rẹwà tán lówó tán ní gbogbo ẹ̀. èmi ò tẹ́ obìnrin tí ń bá rí mi ò obìnrin má ti sọ̀rọ̀ burúkú sẹ́wà tí bá tiẹ̀ gbọ́ sẹ́gbẹ́ mi ò ráyè ṣebí kan tó ń rán mi fún ni mo fẹ́ sọ fún wọn ní kó wá ṣeré ń bì wọn ní bá ṣeré ń bì. wọn dẹ̀ sídìí sùn yín rí bí a kan fi. mo mọ̀ pé nǹkan tó wà ń gbá àwọn èèyàn rà ni nǹkan tó ń dẹ̀gbẹ́ sí ìdí pápá àgbékèbè wà látọ̀run àwọn tó wẹ̀ lókojọ tó di kébè tó di kọ́bọ̀ yìí o àti eléyìí tó ń jẹ́ gbé lọ ọ̀dọ̀ fọkànáìsànsì tó ń pọ́ tí jíǹsì ò gbà tó ń dì mọ́ra bí bẹ́ẹ̀ tọ́kadà yìí so nǹkan tẹ́mi sọ ní ìrora yìí. Baba, abstinence, sir. Sir? Your abstinence from women, from Boba Dukudu Gongon. What has he given you? Yeah, he gave me good name. And I can stand tall anywhere. Whoever talk to me, I will listen to you. And I will reply you. Anybody. Ọ̀nà tí gbà tí àwọn èèyàn kan bú Ọbásanjọ́ pé Nàìjíríà jágajàga. Wọ́n ní bàbá ènìyàn jágajàga. Then gbọ́dọ̀ àwọn ṣètàn tó ń sọ pure water lu mọ́tò Ọbásanjọ́ ní Sango Abọ́ta. Òun náà sáré jáde òun pure water ọ̀sọ́ padà sẹ́yìn. So bó ṣe rí nìyẹn. Kò bad. Baba.